100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ jìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀. tó nínú ọlọ́wọ́n bá ní wà láàyè wá wà ó nínú ìhábà wà bẹ́ẹ̀ ni adúlẹ́sẹ̀ ọlọ́run lábala kejì ẹlẹ́dàá tiwa wà fẹ́fẹ́ lẹ́lẹ́ tí mi kì í kó lálọ́ lálọ́ ẹ̀fù lẹ̀lẹ́ tí mi kì í gbẹ́ jìyàjìyà ọ̀kánká ọkùnrin ká kíká tọ́ka torótoró ní bẹ̀rù bójú ti rántọ́ ọkùnrin. èmi wù ẹ́ títí sọ́tún sósì o mo ní pé wọlé ọ̀kánká bàbá tí kọ̀tà láyà ní kàwù kàkà káká bí ẹbọ kàkà tí kagun láyà ní kàwù kàkà kàkà àgbà ọ̀jọ̀gbọ́n tó pọlọ orí rẹ̀ pé ṣé tẹ́da ayé kan ò ní sọ pé bo ni ó gbégbà lákàtàjà ọba tí ò ṣe é fìjà lọ tó fìjà lọ ni tí kì í fìjà lọ ni tí ń bá ní paná ogun paná ọ̀tẹ̀ parí ìjà ibà lónìí ẹlẹ́dàá tiwa abala kejì rẹ̀ ìjìnlẹ̀ inú ìròyìn láti kan ní tùngbà 100.9 FM ẹ̀fíìsì mọ̀ ní tiwa o tó ìrìnàjò bẹ̀rẹ̀ lórúkọ rẹ̀ ọlọ́run ọba mi ẹni tó gọ̀jù láyé lẹ́ni tí ó jẹ́ pé yóò fẹnu ara rẹ̀ jẹ́ tó tuntun jẹ̀bi bó o ní ṣe wá gọ̀ títí tí ń sọ pé nírántí orúkọ mi àti orúkọ bàbá mi ọlákìtàn adégòkè yín rèé ìjìnlẹ̀ inú ìròyìn apá kejì ẹyẹ mi ò fapá kan fún according to kádàrá jẹ́wọ́ lẹ́rọ̀. bẹ́ẹ̀ àtúntò akáàbọ̀ sábàlá àti ìjìnlẹ̀ inú ìròyìn láti kọ́ ní tó ń gba 100.9 FM nípìnlẹ̀ pé ẹ̀fíìsì ọ̀rọ̀ ìtura ọláyẹmí àkànní nìkan. tó ìrìnàjò ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ rí wà according to kádàrá àwọn ìwé ìròyìn tó wà níwájú wa láàárọ̀ ti tò ní lọ́lọ́kan òjọ̀kan mọ̀ ní o ṣùgbọ́n ojú ìwé ìròyìn punch lèmi ó ti bẹ̀rẹ̀ ìrìnàjò tí wọ́n kọ́ gàdàgbàgàdàgbà tó jẹ́ pé ìròyìn ọ̀hún ó tún bẹ nínú ìwé ìròyìn Vanguard àti ọ̀kan òjọ̀kan àwọn ìwé ìròyìn tó jẹ́ pé ó lágbára tó lálùbáríkà láàárọ̀ tòní o nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú gbèsè orílẹ̀-èdè Nàìjíríà tó ń bẹ lọ́rùn ìjọba tí ń bẹ lórí àlééfà ìdẹ́múdẹ́mú wọn ní pé ká mẹ́tàn wa jẹ náà ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹni tí ó mọ̀ tẹ́lẹ̀ kó mọ̀ pé gbogbo gbèsè tí ń bẹ lọ́rùn orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ yìí ó mọ̀ lọ bí tírílíọ̀nù 240 ó tún lé tó ń toló méje 42.7 trillion naira ẹ wò ó síbẹ̀ náà wá ní tó ṣe ní kàyéfì tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà ọ̀jọ̀gbọ́n nílàákàyè olóye tí wọ́n gbé àgbọ̀ndọ̀sọ̀ tó jẹ́ pé ó tún ṣe àwọn oníròyìn gan ní àhín òun náà ní ìgbésẹ̀ tó jẹ́ pé wọ́n tún gbé báyìí tí ààrẹ Muhammadu Buhari tán tún fẹ́ tawọ́ wọ́n fẹ́ tún tàkà báyìí láti gba owó kún owó ní ilẹ̀ òkèèrè o ló ń sọ nípa ẹgbẹ̀lẹ́mù kún owó tó ń lọ bí bílíọ̀nù $16 ní iye tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ owó ni tó ń ṣe tí òun ń lọ bí bílíọ̀nù $16 yìí nígbà tí wọ́n ṣíwò wọ́n sọ pé tùlùtù olówó ẹgbẹ̀lẹ́gbẹ̀ wó ní tó ń ṣe o ní owó ilẹ̀ wa o ní èyí wọ́n wò wípé gọ́ọ̀mẹ̀ntì ara wa jẹ kí kò ṣe pé gbogbo owó yìí náà ní ó jẹ́ ojúlówó gbèsè owó tá a tà kágbá ṣùgbọ́n èlé owó rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ń ti rọjọ́ wọ́n ní ojúlówó owó òun náà ní tírílíọ̀nù 35 ó lé tó ń tó ló márùn-ún náírà 35.5 trillion naira ṣùgbọ́n àwọn owó tó bẹ̀rẹ̀ sí ń gun ọ̀kan òjọ̀kan owó tá a yá ló jẹ́ kó wọ̀ wọ́n máa tẹ̀lé jọ tó fi pọ̀ bàbẹ̀ ìṣù abẹ́ o wọ́n wòye wípé ọ̀pọ̀lọpọ̀ owó yìí ilẹ̀ òkèèrè ni wọ́n ti ń tàka gbà á ná ní lórí kó da yìí náà ni wọ́n fi ń fi ìkan yí kan owó tó ń bẹ nílẹ̀ tá àti ìsan tán ọ̀hún kó tó ní wọ́n tó wá gbé gbèsè láti sọ pé wọ́n tún ya owó rọ̀gùnrọ̀gùn mi $16 billion tó jẹ́ pé àwọn ẹlẹ́gbẹ̀mọ aṣòfin sì ti fọwọ́ lu wọ́n ti lù ú lóńtẹ̀ wọ́n ti jù pé ó yá ààrẹ Muhammadu Buhari ṣebí kó da yìí náà ni kò sí wàhálà o tẹ̀ síwájú pẹ̀lú owó náà ní ìyá olágbára ẹ̀ ń bẹ nínú àwọn ìwé ìròyìn lójoojúmọ́ ilé wa láàárọ̀ tuntun. bùkátà ọlọ́run fada falo ìwé ìròyìn Daily Trust ibẹ̀ ní àtẹ̀jáde ti mọ̀dé ìyẹn ìwé ìròyìn jíjáde lóhùn lọ́wọ́ tó ní ibi tí àjọ àwọn òṣìṣẹ́ ẹ̀ka ìpínlẹ̀ Benue ọmọ àti fún gómìnà ìpínlẹ̀ ọ̀hún ní gómìnà ìpínlẹ̀ Benue ní gbèdéke ọjọ́ 21 gbáko ìpóyà gbèsè tó jẹ àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀hún ẹnu oṣù mẹ́wàá tẹ̀ jẹ àwọn òṣìṣẹ́ pẹ̀lú ti oṣù 24 tó yẹ pé ẹjẹ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ó ní ẹ̀wọ̀ gbèdéke ọjọ́ 21 làwọn fún láti fi san owó ọ̀hún nínú ọ̀rọ̀ tí ọ̀nà tẹ̀jáde lówùrọ̀ tòní ìyẹn lẹ́yìn àbájáde ìpàdé táwọn àjọ òṣìṣẹ́ di ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n ṣe léyìí tí alága Godwin Enya tó bọ́ọ̀lù ó ṣàlàyé ó ní ìpinnu wáyé lẹ́yìn ìgbà tí àwọn tó kò ṣe ìpàdé pẹ̀lú òfin ohun tó jẹ́ kó ń sábà ṣe àkóbá fún ìgbé ayé gbẹ́dùn àwọn tó jẹ́ òṣìṣẹ́ ọba pẹ̀lú àwọn tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì ìjọba ìpínlẹ̀ ọ̀hún wọ́n wá ṣẹlẹ̀ ní ọ̀tọ̀ tó léde
gẹ́gẹ́ bí àbájáde ìyẹn ìpàdé tí wọ́n ṣàlàyé pé àwọn òṣìṣẹ́ tó jẹ́ ìjọba ti ìpínlẹ̀ òyìnbó náà wọ́n sọ pé oṣù márùn-ún yẹn láti oṣù kẹjọ sí oṣù kejìlá ọdún 2017 wọn ni ìjọba kọ̀ọ̀dù tí sanwó wọn bákan náà àwọn tó jẹ́ òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ wọn ní oṣù mọ́ àgbéleke owó níjọba jẹ wọn wọ́n wá sọ tàwọn tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì wọn ní oṣù mẹ́rìnlélọ́gbọ̀n ló jẹ́ pé ìjọba kọ̀ tí ó jí kò tí sanwó tó jẹ́ ti ìpínlẹ̀ ṣùgbọ́n tíjọba ìbílẹ̀ mẹ́rìnléní àádọ́rin ló jẹ́ pé ìjọba jẹ wọn síbẹ̀ wọn ní ìjọba òsì ẹ̀ níta wọn rò wọn kọbi ara wọn ti ẹ̀ ṣe bẹ́ẹ̀ nípa àwọn jẹ ẹnikẹ́ni lówó láti san gbèsè àwọn wọ́n dẹ̀ wá fi gbèsè àwọn sọ́rùn wọ́n ń ṣayọ̀ wọ́n náà wọ́n ń ṣèjọba ẹ wo àwọn fún ní gbèdéke ọjọ́ mọ́kànlélógún láti wọ́n bọ̀rọ̀ kó fi jẹ̀dá láti rí pé ẹ san owó ọ̀hún fún àwọn gbọ́n nígbà tí gómìnà ìpínlẹ̀ ọ̀hún ìyẹn gómìnà ìpínlẹ̀ Benue Samuel Ortom nígbà tó wà bá àwọn oníròyìn sọ̀rọ̀ nínú ìgbàkọ̀dé níṣòro ìpínlẹ̀ ọ̀hún ó sọ pé kò so ohunkóhun táwọn lè fi pamọ́ o lórí ọ̀rọ̀ ní pàtàkì jùlọ lórí ọ̀rọ̀ ilẹ̀ yóò ṣàlàyé ó ní nílò tọ́ àwọn òṣìṣẹ́ ìjọba fáwọn onígbèdéke ọjọ́ mọ́kànlélógún ṣùgbọ́n gbogbo alájọ rẹ̀ lọ́lẹ̀ lájọ rẹ̀ lọ́kọ̀ ọ̀rọ̀ ilẹ̀ yìí kì í ṣe tó ṣe fipamọ́ gbogbo aláṣọ níbí ó ṣe ètò ọrọ̀ ajé àti gbogbo ẹ̀ ló ṣokùnfà àti pé ìjọba tó lórí àlefa ẹjẹ́ àbọ̀ fáwọn òṣèlú gbogbo méje òun yẹ̀yà mẹ́fà owó ní púpọ̀ láti sọ sọ́rọ̀ yìí ẹ̀yìn oníròyìn òun náà látẹ̀jáde yẹn lóòótọ́ ṣùgbọ́n àwọn ọmọ báwọn ṣe máa yanjú ẹ̀ láàrin ara àwọn ẹ̀tẹ̀ títà rèé ìyẹn ní ìwé ìròyìn tó jáde lóòrọ̀ ọ̀tọ̀ ní ẹbẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ òun ní kẹ́ ẹ̀bá bẹ̀ lóòrọ̀ ọ̀tọ̀ ọlọ́yin mẹ́ẹ̀kan ni o fẹ́rẹ́ fàlọ́ o ìrìn àjò máa ń ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú lójú nínú ìwé ìròyìn fanga tó ń bẹ níwájú mi láàárọ̀ ti tòní pẹ̀lú ìwé ìròyìn the punch jẹ́jẹ́ mọ̀ pé ìròyìn kan mẹ́rẹ́ ò tó jẹ́ pé ó lágbára nínú àwọn ìròyìn tó jáde láàárọ̀ ti tòní látàrí pé àwọn ìgbà Yorùbá onílàákàyè wọ́n jẹ́ kó nímọ̀ pé àjọ jẹ́ òdùn bẹ́ẹ̀ nìkan ò ní òwe ìmọ̀ lágbára fada àbíbó ni látàrí wípé àwọn gómìnà àwọn aṣojú ìyẹn àwọn senators tó wá láti apá gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tó wá láti apá gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà tá a mọ̀ sí south àwọn ni wọ́n mọ̀ gbégi dínà ìgbésẹ̀ kan tó dàbí ẹni pé àwọn ilé ìgbìmọ̀ aṣòfin fẹ́ gbé àti àbá kan tó jẹ́ pé ó tẹnu ọ̀kan wọn lára wọn jáde o ìjẹ́jẹ́ mọ̀ pé nínú ìpàdé wọn nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ìyẹn House of Senate tó wáyé ní àná òde yìí ọ̀kan lára àwọn alẹ́nu lọ́rọ̀ tá a níbẹ̀ akíkanjú ọmọ tó lọ rèé ṣojú ẹkùn ìdìbò ìwọ̀ oòrùn tèkó ń sọ ní abẹ́ àmúradà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress Lagos West mọ́ni o ẹni tá a jẹ́ ní gẹ́gẹ́ bí aṣojú lọ́hùn ní ipò sẹ́nitọ̀ tó jẹ́ aṣojú ìyẹn sẹ́nitọ̀ Ọlámilékan Adéọlá tí gbogbo ayé mọ̀ sí Yáyì òun ló náwó láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ lọ́hùn pé ẹjọ́ òun wòye nǹkan kan o ìpè sẹ́ẹ̀rì kò ṣe rí àwọn tọ̀yìntọ̀yì àǹfààní nípa ti ọ̀rọ̀ ilépodé tó jẹ́ pé ó jẹ́ àǹfààní fún àwọn ènìyàn apá gúúsù orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní kí ló dé tẹ̀ ṣe kọ orúkọ ìpínlẹ̀ Èkó mọ́ àwọn tí ó máa jẹ àǹfààní náà kí gbogbo tọ̀yìntọ̀yì náà máa dọ́dọ̀ wọn ìpínlẹ̀ Ògùn náà ẹ̀kọ́ mọ̀ kárìn kápọ̀ yíyẹni wọ́n ní pé ìpínlẹ̀ Bauchi náà ẹ̀kọ́ mọ̀ káwọn náà jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ìpínlẹ̀ tí ó máa jẹ àǹfààní Niger Delta Development Commission àwọn tó jẹ́ pé epo sùn wọ́n bọ̀ lọ́dọ̀ tí wọ́n ní kẹjọ máa ń pín kẹjọ máa fi ṣọ̀rọ̀ ìjà ǹjẹ́ jẹ́ mọ̀ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ní ọ̀kan òjọ̀kan àwọn senators ìyẹn àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà tí wọ́n wá láti apá gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà south ni wọ́n ti ya bẹ̀rẹ̀ sí ń takò ọ̀rọ̀ náà láàrin ara wọn àìgbọ́ra ẹni yé ó bẹ̀rẹ̀ láàrin wọn lọ́gán bẹ́ẹ̀ni àjọjẹ òkú dùn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ nìkan ò bá ní ẹni tó jẹ́ gẹ́gẹ́ bíi igbákejì ààrẹ lẹ́gbìmọ̀ aṣòfin àgbà ń sọ nípa alàgbà Ovia Ọmọagége tí ó wá láti ẹkùn ìdìbò àárín gbùngbùn ìpínlẹ̀ Delta òun ló ń jẹ́ kó di mímọ́ ó kọ́kọ́ takò ọ̀rọ̀ náà káwọn ẹ̀mẹ̀wá rẹ̀ tí wọ́n jọ wá láti apá gúúsù orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n tó takò pé tó kí ló dé ẹ máa ń fi dúkìá kankan ṣòfò tí ṣe tàwọn ní apá gúúsù orílẹ̀-èdè Nàìjíríà o èwo ló kan wọn pẹ̀lú ìpínlẹ̀ Èkó àwọn ò dá ìpínlẹ̀ Ògùn mọ̀ nínú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí abẹ́lẹ̀ntàṣe Bauchi ó tún jìnnà sáwọn o torí náà ẹ̀jẹ̀ ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ẹ má jẹ́ akọ́mọlùbọ́pọ̀ ohun tó jẹ́ ti apá gúúsù orílẹ̀-èdè Nàìjíríà ẹ má jẹ́ kí àwọn ìpínlẹ̀ kankan tún bá wọn tọ́jú bọ̀ ẹ má jẹ́ kí wọ́n tún bá wọn pín o kan yá àyẹ̀ra fún àwọn ni o torí náà bọ̀dá Adéọlá sẹ́nitọ̀ Adéọlá Yáyì ọ̀rọ̀ tẹ́yìn sọ ni àwa ò lọ́wọ́ sí o nínú ìpàdé wọn ló ti wáyé lánàá òde. bùkátà lọ́rùn fada falo nínú àtẹ̀síta ìwé ìròyìn Nàìjíríà ṣùgbọ́n tó jáde lówùúrọ̀ tẹ̀lé ìbẹ̀rẹ̀ tó fojú tó níròyìn òwò ìpínlẹ̀ Èkó mú gbọ́dọ̀ níbi tí ìjọba ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀ mọ̀ wípé gbogbo ètò ló ti tó kódà àwọn ti parí ìpàdé lórí láti lè fi àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìyẹn tó
sí ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba láti forúkọ síbẹ̀ tó jẹ́ 6 ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà náà gbègbè ní káàkiri ìpínlẹ̀ Èkó. Wọ́n sọ̀rọ̀ ẹ̀dín mímọ̀ wọ́n ṣe àlàyé wọn ni ètò yìí ní ìjọba ìpínlẹ̀ Èkó àwọn lẹ́ẹ̀ka tó jẹ́ pé wọ́n sọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ni wọ́n ṣe tán láti gbéṣe ní kò pẹ́ tàbí sọ̀rọ̀ ètò jẹ́ adarí lọ́rọ̀ ẹ̀ka tó ń rí sí ìyẹn iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó tó sọ̀rọ̀ ètò ẹ̀kọ́ mọ̀sán nípa ọ̀gbẹ́ni Ganiu Lawal òun ló ṣe aṣọ lójú ọ̀rọ̀ yìí láàánú òde yìí ó ṣe àlàyé kódà ó tẹ àtẹ̀síta àwọn orúkọ ilé ẹ̀kọ́ ìjọba àwọn tó ṣe tán láti fi àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀hún láti fi wọ́n sí lọ́kọ̀ọ̀kan èjèèjì láti lè gbàǹfààní sí ètò ìkẹ́kọ̀ọ́ tó yọrantí ní ìpínlẹ̀ Èkó náà tó fi léde. Ó ṣe àlàyé ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba lẹ́ka ètò ọ̀rọ̀ ẹ̀kọ́ ní ètùkò yọ kọmíṣánná fún ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Èkó mọ̀tàn Abilékọ Fọláṣadé Adébísáyọ̀ kódà àwọn àjọ tó ń rí sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Èkó bákan náà àwọn àjọ lọ́lọ́kùnrin ọ̀jọ̀kan tó ń sọ̀rọ̀ ètò ẹ̀kọ́ iṣẹ́ pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Èkó bákan náà àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin tó jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n sẹ́yìn tó gbajúmọ̀ onítorí ètò ẹ̀kọ́ ó ní gbogbo ọgbọ́n pátá ni wọ́n máa ṣàbẹ̀wò yẹn sílé ẹ̀kọ́ wọ́n máa ṣàlàyé pé ilé ẹ̀kọ́ tá àwọn òtún lòfin tó ń fòfin lórí afẹ́rẹ́ tí fọ́nrán ẹ̀ lọ káàkiri oníyà ilé ẹ̀kọ́ àwọn ọmọ aláìlóbìnrin tó jẹ́ ti àtàpé orúkọ rẹ̀ ní Mahuma Doka Children Foundation tí ó wà ní ìyẹn Makoko. Wọ́n ṣẹlẹ̀ nínú ọ̀dọ́ fúnlẹ́dẹ̀ wọ́n ní àwọn tó jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin tó ń sọ̀rọ̀ ètò ẹ̀kọ́ wọ́n ní gbogbo ọgbọ́n pátá láti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà ṣùgbọ́n ibi tí ọ̀rọ̀ náà padà yọrí sí láti lè jẹ́ káàmì ẹ̀ láǹfààní sí ètò ọ̀rọ̀ ẹ̀kọ́ tó yọrí sí pẹ̀lú láǹfààní sí ìdàgbàsókè ètò ọ̀rọ̀ ẹ̀kọ́ ètò nípínlẹ̀ Èkó òun ni pé wọ́n ṣe tán láti mú wọn kúrò ní àwọn ibi tí wọ́n wà yẹn láti lọ forúkọ wọn sí àwọn ilé ẹ̀kọ́ lọ́lọ́kọ̀ òjọ̀kan tí wọ́n ṣe àkọsílẹ̀ orúkọ rẹ̀ tó jẹ́ 6 ọ̀tọ̀ọ̀tọ̀ kódà lára orúkọ ilé ẹ̀kọ́ ọ̀nà Adékúnlé Agricultural Primary School tó wà ní Makoko ní Ayétòrò bákan náà Basil Omar Primary School ó wà ní Ahmadiyya àti bẹ́ẹ̀ lọ àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ pé ìjọba ìpínlẹ̀ Èkó ṣe tán láti fi orúkọ àwọn tó jẹ́ wípé wọ́n rí nínú fọ́nrán ọ̀hún tó wà ní ilé ẹ̀kọ́ aláìlóbìnrin ọ̀dẹ́ wo ìjọba ìpínlẹ̀ Èkó àwọn ọ̀làjúlẹ̀ o àwọn ti rí àwọn ọmọ ẹgbẹ́ láǹfààní sétò ẹ̀kọ́ tó yọrantí ní ìpínlẹ̀ Èkó ẹgbẹ́ ẹ̀rọ lẹ́kùnrẹ́rẹ́ àkọsílẹ̀ àtẹ̀jáde ìwé ìròyìn ìjọ àtẹ̀kùn tó jáde lórúkọ tòní láti máa bá a pàdé. ọlọ́ọ̀mí àkànní o fada falo ìrìn àjò máa ń ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú according to kádàrá ìwé ìròyìn Vanguard ni mo tún gbá mọ́ láàárọ̀ ti tòní o Yorùbá ń bọ̀ wọ́n ní píparọ́ ní ìbá ẹ̀tẹ́ ní mú wá ẹ̀kú làákàyè o jẹjẹ́ mọ̀ pé ọ̀kan pàtàkì lára àwọn alẹ́nu lọ́rọ̀ tá a ní nínú ètò ìṣèjọba lórílẹ̀‐èdè Nàìjíríà nípínlẹ̀ Edo ń sọ nípa ẹni tí ó jẹ́ igbákejì gómìnà tí ń bẹ lórí àlééfà lọ́wọ́lọ́wọ́ alàgbà Philip Shuaibu náà máa ń pè wọ́n o wọ́n sọ̀rọ̀ kan lánàá dé níbi tí wọ́n ti gbé jo kòbókò ọ̀rọ̀ tí wọ́n fi pàrókò rẹ̀ ránṣẹ́ wípé wo kí ló dé gan tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà níwọ̀n ìgbà tán bá ti daṣọ òṣèlú bora kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ òdòdó létè tìmọ́ tó jẹ́ pé irọ́ ni wọ́n ń fètè pọ́n ká kí ló dé tó jẹ́ pé wọn kì í tiẹ̀ gbénu ọjọ́ ro tó dáa kí wọ́n tiẹ̀ máa sùn tìdọ́ kí wọ́n máa sùn títọ́ àti òdodo kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ á máa parọ́ ojúkorojú fúnra ìlú láti máa fi tàn wọ́n bẹ́ẹ̀ sì rí wọ́n ti gbàgbé pẹ́ni tó bá parọ́ fún yẹn ṣetán àti bayé ẹni jẹ́ni ẹ̀dá kan ò ní jókòó kó níyì láéláé nítorí pé irúfẹ́ wọn máa jánikulẹ̀ jánitàn máa sọ ní sínú agijù láì tí ẹ̀ mọ ibi téèyàn lè rí yìí sí gbà míì wọ́n wòye àbùkù tó ń bẹ lára òpùrọ́ wọn ní pé ní tó burú jáì ni o ìpè irọ́ tí ọ̀pọ̀lọpọ̀ tí àpèlá darí àwọn láti kò gbà polongo tí wọ́n máa ń pa fáwọn aráàlú wọn kì í mọ̀ pé àṣírí máa ń padà tú tẹ̀wọ̀n àbùkù báyìí nísìnyí padà gbẹ̀yìn ọ̀rọ̀ ru wọn o ǹjẹ́ kí ló fa sábà bí àṣàmọ̀ ọ̀rọ̀ tí wọ́n jẹ́ pé wọ́n fi ṣègbè lẹ́yìn ọ̀rọ̀ tó ń ti ròyìn ọ̀tọ̀ tí ń tẹnu wọn jáde nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ẹ má gbàgbé pé ẹni tí mo ní ń sọ̀rọ̀ ní ẹni tó jẹ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ Edo alàgbà Philip Shuaibu níbi ètò kan níbi ìfilọ́lẹ̀ àti ìṣísọlójú iléèwé kan tuntun Ọ̀ṣàrà tí wọ́n pè ní Adesuwa Police Barracks Primary School tó jẹ́ pé wọ́n ṣe aṣọ lójú egúngún rẹ̀ ní ètò jẹ́ pé pẹ̀lú àtìlẹ́yìn iṣẹ́ ìránṣẹ́ òjíṣẹ́ Olúwa kan tó lórúkọ tó jẹ́ olùdásílẹ̀ Christ Embassy Church tó wà ní ìpínlẹ̀ Edo ní ìlú Benin gangan ìyẹn òjíṣẹ́ Olúwa Pastor Chris Oyakilome iṣẹ́ ìránṣẹ́ wọn ló kọ́ iléèwé náà fún àwọn ènìyàn ní agbègbè náà tó sì jẹ́ aláwọ̀ sífìlà ibẹ̀ ni igbákejì gómìnà ti láǹfààní àti máa sọ pé tó ọ̀pọ̀lọpọ̀ ṣẹ̀dá ni òun mọ àjọṣepọ̀ tí ń bẹ láàrin àwọn àti gómìnà o bó tilẹ̀ jẹ́ wípé wọn lọ rí ìṣojú gómìnà níbi ètò náà ni o wọ́n wá ń sọ di mímọ̀ bí wọ́n ṣe ń bá òjíṣẹ́ Olúwa Chris Oyakilome sọ̀rọ̀ náà ń sọ fún gbogbo àwọn ènìyàn pípẹ́ kì bá dáa kí àwọn ènìyàn ó yá a máa tètè ronúpìwàdà báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣojú wa tí sì ń parọ́ tàn lú wọn ní bí wọn ò bá bẹ̀rù Ọlọ́run mọ̀nà tí ó gbà láti ṣe ìdájọ́ wọn o ọ̀pọ̀lọpọ̀ tí ń sunkún kíkorò látàrí ẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí fún aráàlú yìí
ìdájọ́ olódùmarè ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀n ẹ̀san ṣetán àti bẹ̀rẹ̀ gbìnàyà tó wà kẹni tí ó gba olùbí lọ́wọ́ ẹ̀san ohun àdàbí aráàlú ẹ wo ó ń bẹ nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ tòní. bùkátà ọlọ́run Fada Fàlù nígbà tí síta ìròyìn Daily Trust tó jáde lówùúrọ̀ tó ń bẹ̀ mọ́ tuntun fún gbọ́n ní ìròyìn yìí kódà ìpínlẹ̀ Ògùn ló gbà lọ ìyẹn ní apá àríwá yewa ìjọba ìbílẹ̀ tó wà ní ìpínlẹ̀ Ògùn ibẹ̀ gan ló gbà lọ níbi tí àwọn ará ìlú agbègbè yẹn ìlú Màṣáyí tó mà ti ṣe ìwọ́de bẹ́ẹ̀ onímọ̀ tako ìyẹn ọba Lukman Ọlálékan Kúóyè tí wọ́n pè ní olú ti Màṣáyí wọ́n ní kí ni ìwọ́de òun dání lórí wọ́n ṣàlàyé wọ́n ní ọba ọ̀hún wọ́n fi jẹ gànbalẹ̀ àwọn lórí ni wọ́n ní wọ́n gbé lé àwọn lórí ni wọ́n ṣé bó ṣe kó ṣe o wọ́n ní kódà ó lọ́wọ́ olóṣèlú ná tó fi gbé sórí ìtẹ́ nínú ọ̀rọ̀ tó fi léde wọ́n sọ pé ìjọba ìpínlẹ̀ Ògùn nínú oṣù kẹjọ ló bá fi ọba ọ̀hún jẹ ọba ní ìlú Màṣáyí tó sì gbé ọ̀pá àṣẹ ní lọ́wọ́ bóyá ìwọ ni olú Ìmáṣáyí gẹ́gẹ́ bí ọba tọkùrúkọ rẹ̀ ní Kúóyè wọ́n ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé agbègbè ọ̀hún nínú ìgbọ́dì wọn pẹ̀lú ó ṣàlàyé pé ó lówó ìṣèlú lélẹ́yìí wọ́n ní bó ṣe ó ní wọn tó bó ṣe ẹ̀kọ́ tó kó bá lè bó ṣe ẹ̀kọ́ rí wọ́n ní gbogbo kan ló ní àṣà àti ṣe tirẹ̀ o wọ́n ní lè yàtọ̀ sí pé ayé ipò ọba ó yàtọ̀ sẹ́ni pé àfihàn sí àdìbò yọ̀yọ̀ ó ní àṣà àti ṣe àti ìlànà ó wà fún gbogbo kan ní pàtàkì jùlọ ní agbègbè àwọn tẹ̀lé àṣà àti ṣe àti ṣẹ̀ṣẹ̀ bàbá ńlá wọn tó tẹ̀ ìlú òmùdó wọn nígbà táwọn wò fún ọ̀rọ̀ eléyìí kì í ṣe báwọn ṣe máa ń yọba àwọn ní ìlú Ìmáṣáyí fún ìdí èyí wọ́n sọ pé àwọn ò faramọ́ o kódà àwọn ò sí ẹ̀rí nípa àwọn ní ọba kankan o ní ìlú Ìmáṣáyí wọ́n bẹ̀ tí ń jáde fi ẹ̀hónú hàn wípé àwọn ò fọwọ́ sí pẹ̀lú orin lọ́lọ́kọ̀ òjọ̀kan pẹ̀lú àkọlé lórí lọ́lọ́kọ̀ òjọ̀kan tó gbé léwọ́ ìyẹn tó fi ń fẹ̀ òun wọ̀n pé àwọn ò fẹ́fẹ́ ìyẹn ẹni tí ìjọba ìpínlẹ̀ Èkó wá gbé jẹ gàbálẹ̀ olórí àti wípé ìgbà táwọn tún wòfin táwọn máa wo òwe tàn àjèjì tí wà ní àjá àmàjọba náà olórí nílùú Ìmáṣáyí wọ́n ní lọ́wọ́ àwọn òfẹ́ ẹni tó wá jẹ́ balógun ìlú ọ̀hún mo sọ nípa balógun Ìmáṣáyí mo sọ nípa olóyè Timothy Rotimi òun náà kò ṣàìmú ọ̀rọ̀ sọ ẹ wo àwọn ọmọ pa ọ̀rọ̀ yìí àti wípé bó ṣe wá láti wá jẹ ọba láwọn lórí ọ̀nà àwọn ìrọ́pọ̀ tó bó ṣe ẹ̀kọ́ tó ìwé ìròyìn Daily Trust ló ṣe àtẹ̀síta ẹ̀ lówùúrọ̀ tòní gbàgàdàgbàgàdà lẹ́ẹ̀ máa bá bẹ̀ lówùúrọ̀ tòní. ọlọ́run mẹ́kàn ni o Fada Fàlù ìrìn àjò máa ń ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú láti inú ìwé ìròyìn Vanguard tó wà níwájú mi láàárọ̀ ti tòní ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé àgbáríjọ àwọn gómìnà ní apá gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n mọ̀ fi gbólóhùn kan ránṣẹ́ sí ààrẹ Muhammadu Buhari tí ṣe ní àkọ́kọ́ lórílẹ̀-èdè yìí o látẹnu ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ bí alága fún àwọn àjọ gómìnà ti apá gúúsù orílẹ̀-èdè Nàìjíríà gómìnà ti ìpínlẹ̀ Ondo mọ̀ sọ nípa Barrister Olúwarótìmí àmọ́ Akérédolú ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé ní ìpínlẹ̀ Èkìtì ni wọ́n ti gbé sọ ní ìyẹn ti gómìnà ìpínlẹ̀ Èkìtì ní Àkúrẹ́ ní ìyẹn gómìnà ìpínlẹ̀ Ondo ní ìlú Èkìtì gangan ni wọ́n ti gbé sọ̀rọ̀ ọ̀hún níbi tí wọ́n ti gbé kọjú sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà láì bẹ̀rù láì ṣojo tí wọ́n sì ń ṣe jẹ́ kó rí mọ̀ pé wò ó àwọn ń gbẹnu àwọn gómìnà tó kù ní abẹ́ gúúsù orílẹ̀-èdè Nàìjíríà pé àwọn ń gbẹnu wọn sọ̀rọ̀ kí ààrẹ Muhammadu Buhari ká sọ tí ń jẹ́ òdodo àti òtítọ́ ọ̀rọ̀ fún wọn wọ́n ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń jẹ́ pé wọ́n ń dúró lórí pé àní ẹjẹ́ apọ́n ẹjẹ́ àrìn lọ́tọ̀ọ̀tọ̀ àní pé àjọjẹ òdùn mọ́ lọ́wọ́ wọ́n ní pé ẹ ti fẹ́ àparí iṣu hàn àlejò ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà lórílẹ̀‐èdè yìí ó kú wípé létí tó lọ́nà kó ní kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ wọ́n ní pé bí ò bá sí wípé wọ́n kọ́ ọ̀rọ̀ nípa ètò ìṣàkóso ìlú ohun agbára fún àwọn ẹ̀yà kan látàrí ìjọba tó ń bẹ lórí àlééfà wọ́n ní gbogbo àwọn ìgbésẹ̀ yìí ò mọ̀ ní máa wáyé o ká ní pé wọ́n pín ere tí wọ́n láre tí wọ́n búre tí wọ́n ò jẹ́ kíkan ojú kan bíi tọ́lọ́fà mọ́jọ wọ́n ní wípé kìbámọ̀ da kìbámọ̀ san o ìfẹ́ òtítọ́ ìbátọkàn ọ̀pọ̀ ìṣẹ̀dá wá lórílẹ̀‐èdè yìí ṣùgbọ́n látàrí bí ìjọba tó bẹ lórí àlééfà ẹ wo wọn ní sàkátà pàrà báyìí là síntọ́ bí ó somi kó somi bí ó ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ akúkú la ọ̀rọ̀ mọ́lẹ̀ wọn wo alàgbàdo Arótìmí Akérédolú ó la ọ̀rọ̀ mọ́lẹ̀ pé ààrẹ Muhammadu Buhari bẹ́ẹ̀ ṣe ṣètò ìlú yìí ń lọ fa sábàbí rẹ̀ tó ní kálukú ṣe ń pinnu àti rìn lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n ń sọ pé dídásẹ́kẹ́ yẹ ó fò lókù kórílẹ̀-èdè ó máa jórílẹ̀-èdè rẹ̀ lọ àwọn tó bá sọ pé òun fẹ́ rin tiwọn jẹ́ kí wọ́n rin tiwọn wọ́n ní pé àtúnṣe ọ̀nà ló dàbí ẹni pé ò tí ì farahàn délẹ̀ yìí tó sì jẹ́ pé à ń pariwo ìṣọ̀kan ìtẹ̀síwájú yìí náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdájọ́
tó lòdì sí ìfẹ́ ọlọ́run ọba ló ti wá iye látàkàtà ètò ìjọba tó ń bẹ lórí látàkàtà ìjọba tó ń bẹ lórí àléfà yìí nípa ká máa fi ọwọ́ ra àwọn ọ̀daràn agbésùnmọ̀mí ká máa fọwọ́ ra wọn lórí ká máa ṣèkẹ́ṣègẹ́ wọn ká máa wá fi ìjà jẹ olódodo lọ́nà ìtọ́ ẹ wo Rotimi Akeredolu ó di gómìnà ní ilẹ̀ Kóòtù Òjìrè ó sọ̀rọ̀ ó fakòmọ́ òkun yọ ẹ fẹ́ mọ bí ìròyìn ọ̀hún wà ẹ lọ gbọ́n ìwé ìròyìn Vanguard tútú ńlágbá ọlọ́wọ́n ba èyí tó jáde lọ́jọ́ tóní ó sọ̀rọ̀ gan seriously ẹ bá ń bẹ̀ dígbìn ni o. bùkátà lọ́rùn fada falo. ìròyìn ńláṣì ló jáde lówùúrọ̀ tòní ààrẹ àná nílé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà ló sọ nípa dókítà Abubakar Bukola Saraki ó náà máa ti pẹ̀lú kí gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ó ní ẹ máa kú oríire ní pàtàkì jùlọ ẹ̀yin olùgbé ìpínlẹ̀ Anambra fún àṣeyọrí àṣeyọyẹn ètò ìdìbò tó wáyé láti yan gómìnà sílẹ̀ àléfà ní ìpínlẹ̀ ọ̀hún Saraki náà tó léde látọ̀rọ̀ tó jẹ́ adarí lórí ilé-iṣẹ́ ìròyìn sí mọ̀ọ́sánúfà Jésù Ọláníyọ̀nù ó máa gbọ́ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún lámọ̀ràn ó ní ẹ̀wò ẹ̀kọ́ tẹ́ ẹ rí kọ́ nínú àbájáde èsì ìdìbò ọ̀hún tó tọ́ka sí gangan òun ni kẹ́ ẹ má ṣàgbépa tirẹ̀ ẹ rí dájú wípé ẹ wò fín dáadáa torí pé kí ni àìmọye ẹ̀kọ́ tó wà nínú ètò ìdìbò tó jẹ́ pé ó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún tó sì jẹ́ pé ẹ gbọ́dọ̀ ṣe aláìmákọ̀bí ara sí nínú ọ̀rọ̀ tó fi léde ó gbóríyìn fún àwọn tó jẹ́ alẹ́nulọ́rọ̀ lọ́lọ́kùnjọ̀kan àtàwọn tó jẹ́ pé wọ́n ṣe àgbékalẹ̀ ọgbọ́n àtinúdá àti láti lè wípé sẹ́ wọ́n mú kí ètò ìdìbò ọ̀hún kó lọ ní ìrọwọ́ ìrọsẹ̀ àti wípé ètò ìdìbò tó lọ ní àlàáfíà ó ní bó tilẹ̀ jẹ́ wípé gbogbo jìnnìjìnnì jọ̀rọ̀jọ̀rọ̀ jẹ́ pé gbogbo èrò ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní pé yé ìbò aláwọ̀ àti ìgbò yóò padà ṣẹlẹ̀ ní ó ní iṣẹ́ gidi làwọn alẹ́nulọ́rọ̀ ìṣe láti rí pé ètò ìdìbò ọ̀hún ó lọ ní ìrọwọ́ ìrọsẹ̀ ní èyí fún ọ wípé ètò ọ̀rọ̀ ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà ó ní ìdàgbàsókè nípa lójoojúmọ́ ni o tó sì jẹ́ wípé ó jẹ́ ohun ìwúrí pàgàdà ó ní kì í ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà nìkan ó ní kódà àwọn tó wá láti orílẹ̀-èdè mi ní pàtàkì jùlọ United States tó jẹ́ pé wọ́n wá wò fún bẹ́tò ìdìbò ṣe lọ ní ó ní gbogbo wọn pátápátá wọn ṣàìkú sí bàràbàrà kankan fún bẹ́tò ìdìbò bó ṣe lọ tó tó mọ̀ wípé tẹ́ àdúlẹ̀ Nàìjíríà à ń dàgbà sí nínú ọ̀rọ̀ ìdìbò yọ àti ọ̀nà kápẹ́bà àdìbò tó gbogbo mi lọ ní ìrọwọ́lọ́sẹ̀ lẹ́yìn èyí ló wá tún gbólé ìfọwọ́n àjọ ìṣòlétò ààbò lọ́lọ́kọ̀ òjọ̀kan pẹ̀lú bẹ́jẹ̀ fúnra òbí gẹ́mi akọ́ṣẹ́mọṣẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá yẹn àwọn agbófinró lọ́lọ́kọ̀ òjọ̀kan láti rí pé wọ́n ṣe gbogbo níwọ̀n tí wọ́n sì pẹ̀lú wọn lásìkò ìdìbò òun wọ́n fi ara wọn nílẹ̀ lẹ́wúrọ́ láti jẹ́ kí àwọn aráàlú náà jẹ́ bíi ọ̀rẹ́ wọn ẹ wá o àwọn ìwà dẹ́rù bẹ́ẹ̀ nìkẹ́ni àwọn pèsè ìtàbùfín ni tó ti ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bíi akọ́ṣẹ́mọṣẹ́ elétò ààbò lásìkò ìdìbò ẹ wo ìròyìn lọ jágùn tì lẹ́rẹ́ ẹ fẹ́ ní lẹ́kùnrẹ́rẹ́ kódà kò ṣàyẹ̀yìn àwọn àjọ elétò ààbò náà o fún ọgbọ́n àti ọ̀nà tí wọ́n gbà láti mú kẹ́tù ìdìbò kó lọ ní ìrọ̀wọ́rọ̀sẹ̀ gbogbo pátá ló gbóríyìn fún nínú àtẹ̀jáde ìwé ìròyìn leadership tó jáde lówùúrọ̀ tó ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀ ló ti máa bá pàdé. ọlọ́ọ̀mẹ́kan ni o fàdáfàló ìrìn àjò máa ń ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú according to kádàrá nínú ìwé ìròyìn Vanguard náà ni kí n tó ṣe ẹnu dédé síbí láàárọ̀ ti tòní ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé à ń pe ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ à ń pe ọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ̀ ó sì ń ṣe bẹ́ẹ̀ ó ní àrò nínú o nípa ti ọ̀rọ̀ ìṣiṣẹ́gẹ́sẹ̀gẹ́ ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà tí fọkànbalẹ̀ ò fi bẹ́ẹ̀ sí mọ́ dàbí alára ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé lásìgbò kan tó fẹ́ máa rúgbó tó jẹ́ pé Ọlọ́run ọba mi ń paná ogun tí ń paná ọ̀tẹ̀ látàrí ìjáfáfá àwọn àjọ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí o ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé àwọn kan tí wọn kì í ṣe ológun tí ìjọba òbúlò tí wọn bù ló ń tẹ̀ tí wọ́n jẹ́ ayédèrú pọ́nbélé gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tí wọ́n gbé o ó ṣeé ṣe kí wọ́n jẹ́ ojúlówó ológun ṣùgbọ́n nítorí ìrírí ni wọ́n wá gbé ìgbésẹ̀ ayédèrú kan ní ètò jẹ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ sí bẹ́ẹ̀ tájọ ológun ò sì mọ̀ ń pa ẹ̀ nípa kí wọ́n kó àwọn ènìyàn jọ kí wọ́n sì máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ òfegè fún wọn tá a mọ̀ sí illegal military training nípa pé bí wọ́n ṣe ń kọ́ni bí a ṣe yàn bí ológun ìjọba ò mọ̀ làwọn lọ́gàá ò mọ̀ gẹ́gẹ́ bí àlàyé tó ń bẹ níbẹ̀ báyìí wọ́n ní pé àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ tí iye wọn ń lọ bíi 108 ìyẹn 158 ìyẹn 108 suspect tí wọ́n jẹ́ àfúrásì wọ́n ní ká má tàn ara wa jẹ àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ alákòóso tí wọ́n pera wọn ní merchant navy wọ́n ní ọwọ́ bà wọ́n níbi tí wọ́n ti ní agbègbè Ògùdù tí wọ́n ti gbé kó àwọn ènìyàn jọ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn ṣe ìdánilẹ́kọ̀ọ́ nípa bí a ti ṣe darapọ̀ mọ́ ológun tí wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe fún wọn wípé tá a ran yín ìjọba wo tá a ń fún yín níwèé jẹ́ wọ́n ti sọ bí di campground níbi ìpàgọ́ tí wọ́n kó wọn síbẹ̀ ní agbègbè kan tó farasin ní agbègbè Ògùdù ní ìpínlẹ̀ Èkó ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ jẹ́jẹ́ mọ̀ pé Ọlọ́run bá mi kádàrá pé kí ọwọ́ àwọn ọlọ́pàá kó tó wọn o wọ́n sì fi ọwọ́ òfin mú wọn tí wọ́n rí pé gbogbo ohun tí wọ́n ń ṣe àti ọ̀pọ̀ ìṣẹ̀dá tó wà níbẹ̀ tó pera rẹ̀ lórógun ayédèrú ìṣẹ̀dá àwọn ìgbésẹ̀ gbáà ni wọ́n o àwọn aláwòrúju wọ́n ní èyí wá mú kí ọkàn ẹni tí ó jẹ́ kọmíṣánná
ọlọ́pàá nípínlẹ̀ Èkó kọ̀ọ̀kan rẹ̀ méjìjì ìyẹn mò ń sọ̀rọ̀ nípa kọmíṣánná Hakeem Muhammadu Mọ́sù fúnra ẹ̀ ni o lánàá òde yìí ó ní tó gbogbo èèyàn ní pálapàla aṣòṣì mọ́mọ́ ìṣẹ̀dá ẹjẹ́ ya lọ rè ìṣọ́ra kẹ́ ẹ wáwọ́ láabi bọ́lẹ̀ nítorí pé ìjọba ìpínlẹ̀ Èkó àti orílẹ̀-èdè Nàìjíríà ò ní fààyè gba gbogbo ìwà pálapàla bẹ́ẹ̀ o gbogbo ẹ̀yin tó bá kù pátá tẹ́ fẹ́ mọ́ kóra yín jọ tẹ́ fẹ́ fogbọ́n ẹ̀yìn jàlú lágbára lọ́wọ́n ọba ìmọ̀ tó ń tèrò yín ò ní jọ o gbogbo ìgbésẹ̀ òdì tẹ́ ẹ bá gbé àti sọ pé ẹ fẹ́ ja ìlú lógun ẹ fẹ́ pàlú lẹ́kùn ẹ da Nàìjíríà láàmú ẹ sọ ìpínlẹ̀ Èkó di dáadáa bí tòkè ọ̀yá ọlọ́wọ́n ọba ò ní jẹ́ àríwú ẹ o torí náà wọ́n wá ní pé ojú báyìí alákàn fi sọ́rí ojú báyìí alákàn fi ríran o gbogbo ẹ̀ tẹ́ bá ti kẹ́fín ìpéjọpọ̀ ọ̀tẹ̀ tá a ti ń kẹ́fín ìpéjọpọ̀ ìdààmú kankan tó jẹ́ gẹ́gẹ́ bí afurasí ẹ̀tìtì a kàn sí àwọn àjọ ọlọ́pàá o gẹ́gẹ́ bí àmọ̀ràn tí wọ́n ń gbára ìlú ìlágbára Ọlọ́run ọba ogun àtẹ̀ǹjà ò ní jà wá ojú ogun kòkó ò ní jà wá ogun ojú oorun tójú àlá lásìgbò lọ́gànjọ́ òru kìràkìtà yéè òrèlé kò délé oroko kò dóko tó kò oroko dóko tó kò ní jẹ́ pín tèmi tẹ̀yìn o ìyókù ọdún tó kù yí ọjọ́ tó kù ayọ̀lá àjọ fi ṣọdún Jésù Olúwa wa o kò jẹ́ bẹ́ẹ̀ bó ṣe jẹ́ o láti inú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ tòní káwá ṣẹ́ni dédé síbí nígbà tá àbí adúpẹ́ alátìlẹ́yìn àgbà ó ṣe Ọlọ́run tiwa. bákan náà olólùfẹ́ kàn mí adúpẹ́ tó òkun ọmọ olóore gbogbo bàtà tó ń tó tiwa ìfẹ́ àwa tó wà láàrin wa ọbẹ̀ èṣù ẹ̀ṣẹ̀ kò ní pa náà lójú ọmọ ẹgbẹ́ sí i náà bákan náà kádúpẹ́ lọ́wọ́ ojú wa iṣẹ́ adúpẹ́ o ẹ ṣe gan sa òkè òkè lẹ́ mú rú sí òkè òkè lẹ́dẹ̀ máa ń lọ. ọlẹ́ ọtún wa ti mọ́ tán ìyẹn ti ìfilọ́lẹ̀ àwo orin tuntun. àbí kudos to God Adégòkè ètò oko tó dayọ̀ ẹ ṣe gan. àti kì í ṣòro ìbọn ti ní àkàrà ní gbogbo ẹni ẹ ti fẹ́ mọ̀ kankan sí ẹ pé ọlápẹ̀tọ́ àbí bákan náà on the 21 ọmọ ajírọ́bà nù on 25 òun ìfilọ́lẹ̀ ọkàn pàtàkì lára wa mi ni. láì gbàgbé ọjọ́ kẹrin oṣù ìjìnlẹ̀ náà ìyẹn ti Èkìtì ti gbajúmọ̀.